Goni fọ́lọ́run lókè ọ̀run fún àǹfààní tó tún fún wa láti wà lórí ètò yìí ní àkókò yìí. Ẹ ṣé lọ́kùnrin lóbìnrin ní ọmọdé lágbà tí ẹ wá sí orí ètò yìí láti tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ gbàgbọ́ pé ọ̀rọ̀ Ọlọ́run yóò jẹ́ orísun ìbùkún púpọ̀ fún ọkàn ẹnìkọ̀ọ̀kan yín. Ìwé Ọba Kìíní orí 7 ni mo fẹ́ kà lónìí. Fẹ́ pàkíyèsí wa sí ìtàn kan tí ọ̀pọ̀lọpọ̀ wa àbí sí ẹnìkan tí ọ̀pọ̀lọpọ̀ wa kò fọkàn sí púpọ̀ nínú Bíbélì. Tó sì jẹ́ pé òun tàn wúlò jọjọ fún iṣẹ́ Olúwa àti fún ògo Olúwa. Wọ́n sì fi ìtàn òun tàn gbà yín níyànjú wípé bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ wúlò. Mo mọ̀ pé àwọn èèyàn ti sọ fún yín pé ò wúlò, ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ọ pé ò wúlò. Wọ́n fi hàn nínú ìtàn yìí. Ọba Kìíní orí 7. Wọ́n ka ẹsẹ̀ 13 àti 14 nìkan. Wọ́n gbàdúrà, wọ́n sì sọ̀tàn yìí fún wa, wọ́n sì fi gbà wá níyànjú. Bẹ́ẹ̀ sọ nínú ìwé Ọba Kìíní orí 7 ẹsẹ̀ 13 pé Sólómọ́nì ọba sì ránṣẹ́, ó sì mú Hírámù láti Tírè wá. Ọmọkùnrin opó kan ni láti inú ẹ̀yà Náftálì. Bàbá rẹ̀ sì ṣe ará Tírè, alágbẹ̀dẹ idẹ. Ẹ wá gbọ́ ohun tí Bíbélì sọ, òun sì kún fún ọgbọ́n àti òye àti ìmọ̀ láti ṣe iṣẹ́kíṣẹ́ ní idẹ. Ó sì tọ̀ Sólómọ́nì ọba wá, òun sì ṣe gbogbo iṣẹ́ rẹ̀. Bàbá wa ti Ọlọ́run wa dúpẹ́ fún àǹfààní tí ẹ fún wa láti lè sọ̀rọ̀ yín ní gbangba àti fún àwọn ènìyàn láti lè tẹ́tí sí ọ̀rọ̀ yín. Bàbá, jọ̀ọ́ lo ọ̀rọ̀ rẹ láti rú wa sókè, láti ràn wá lọ́wọ́, láti lè fi wá sí ẹnu iṣẹ́ tẹ̀yin Ọlọ́run pè wá sí. Ògo ni forúkọ mímọ́ yín nítorí ohun tí ẹ ó ṣe pẹ̀lú ọ̀rọ̀ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bẹ́ẹ̀ wípé Ọlọ́run rán Dáfídì lọ láti di ọba. Ṣùgbọ́n ṣáà kí Dáfídì tó jọba ẹ, Sámúẹ́lì ló lọ sí ilé ibẹ̀ láti lè fi àmì ròyìn ẹnìkan. Ǹjẹ́ mọ̀ pé nínú àwọn ọmọkùnrin 6 tí Jésè ní, tí ẹnikẹ́ni bá bi Jésè pé ṣé Dáfídì ni ó dọba, yóò jiyàn. Kò tí ẹ fọkàn sí ìpé Dáfídì lè ṣe kí ni ó lè di ọba. Mo mọ̀ pé ìwọ náà wà, ó wá láti ìdílé jẹ́ pé wọ́n ò rò ọ́ pé ẹni tó wúlò fún Ọlọ́run ni ọ́. Wọ́n ò rò ọ́ pé ẹni tó wúlò fún nǹkan kan tó dára ni ọ́. Ẹ kì í sọ fún ọ pé níjọ́ náà nígbà tí Sámúẹ́lì dé inú ilé Jésè tó bẹ̀rẹ̀ sí tó fẹ́ mọ̀ fi àmì ròyìn wọ́n, nígbà tí arákùnrin àkọ́kọ́ kọ́ yọjú, Eliu, nígbà tó rí ilé ọ̀kan báyìí, ó ní ìránṣẹ́ Ọlọ́run rèé, ṣùgbọ́n Ọlọ́run sọ pé rárá òun kọ́. Ẹ̀yin lẹ̀ ń wojú, èmi ò wojú. Ènìyàn ń wojú ṣùgbọ́n ọkàn l'Ọlọ́run máa ń wò. Nígbà tí ó fẹ́ àmì ròyìn àwọn méjèèje tán, tó dán wò lórí ẹnìkíní, ẹnìkejì, ẹnìkẹta, tí tó fi dórí ẹnìkeje tán, ẹ tẹ́tí sí mi dáadáa. Sámúẹ́lì nílò láti bi Jésè pé ṣé ó sì lọ́mọ kan sí ni, kí iye Jésè gan tó sọ sí pé òótọ́ mọ̀ ni ó mọ̀ kù kan. Eléyìí bá mi dẹran lọ, darandaran ni. Ṣé ẹ rí darandaran yẹn? Òun l'Ọlọ́run sọ ní ọba. Ǹjẹ́ mọ̀ pé nígbà tí ọba àwọn ọba àti olúwa àwọn olúwa bá dé sí ilé ayé yìí pẹ̀lú, ǹjẹ́ mọ̀ pé orí ìtẹ́ Dáfídì ni yóò tún jókòó lé. Dáfídì ni Ọlọ́run yàn. Dáfídì sì ṣẹ́gun, ó jagun, ó sì ṣẹ́gun. Tẹ́ bá ti rí àwọn ènìyàn tí wọ́n di ọmọ ogun Dáfídì, ó jẹ́ ìwọ̀n ìran tó yẹ pé níjọ́ kan wọ́n tún fi eléyìí bá wa sọ̀rọ̀ wípé àwọn ni tí yẹ pé ó ń gbèsè, àwọn ni tí aráyé ti ròpin. Òun ni wọ́n di àwọn ọmọ ogun Dáfídì. Nígbà táwọn fi dé ìwé Sámúẹ́lì kejì orí 23, gbogbo wọn náà ti di akọni.
gbogbo wọn ló ti di akọni ńlá, àwọn ẹni tí àwọn aráyé ti tànù. Ẹ wá wo Dáfídì tí bàbá rẹ̀ fọkàn sí pé yóò dọba, kò sógun tí òun àtàwọn ọmọ ogun rẹ̀ jà tí wọ́n pàdánù, wọ́n ń borí ni. Dáfídì wá jókòó níjọ́ kan pé òun fẹ́ kọ́lé fún Ọlọ́run. Ọlọ́run wá wí fún Dáfídì pé wò ọmọ rẹ tí ó dọba lẹ́yìn rẹ ni ó ṣe kí ni o, yóò kọ́lé fún mi. Kí lórúkọ ọmọ tó dọba lẹ́yìn rẹ̀ yìí? Òun ni Sólómọ́nì. Ìtàn yìí wá fi hàn wá nínú Bíbélì pé, ẹ máa gbọ́ mi dáadáa o, wípé Sólómọ́nì ó wá bẹ̀rẹ̀ sí kọ́ ilé Olúwa yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí Sólómọ́nì bẹ̀rẹ̀ sí kọ́ ilé Olúwa yìí, ẹ̀yin ènìyàn Ọlọ́run, ó jẹ́ àkókò tó jẹ́ pé ó ti ń kọ́ lọ, àwọn nǹkan kan wà tí kò nílò, tí kò ní tó sì nílò. Nínú àwọn ìwé àwọn ọba orí 5 yẹn, ẹ ó ṣàkíyèsí pé níṣe ni ọba kan wà ńbẹ̀ tí a pè ní Hírámù, ọba Tírè. Ọba yìí, orílẹ̀-èdè tiẹ̀, wọ́n ní nǹkan bí igi tó ṣe kọ́ ilé Ọlọ́run, ṣùgbọ́n kò sóúnjẹ ńbẹ̀. Òun àti Dáfídì wá jọ ń ṣe pàṣípààrọ̀. Nígbà tí wọ́n wá kọ́ ilé yẹn dókè, ó wá kù bí wọ́n ó ṣe ní ọ̀ṣọ́ tí yóò fi rẹwà bó ṣe yẹ kó rẹwà. Dáfídì wá nílò ọkùnrin kan tí ó ṣiṣẹ́ yẹn. Ọkùnrin yìí ni mo fẹ́ ká ṣàkíyèsí rẹ̀ lónìí. Hírámù ará Tírè. Hírámù eléyìí kì í ṣọba o, ọmọkùnrin ni. Bíbélì wá sọ nínú orí 7 yẹn, ẹsẹ̀ 13 pé Sólómọ́nì ọba sì ránṣẹ́, ó sì mú Hírámù láti Tírè wá. Ṣé nígbà tó ránṣẹ́ sí Hírámù yìí, mo fẹ́ ká bẹ̀rẹ̀ sí wo irú ẹni tí ó ránṣẹ́ sí. Nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ ká wò ní ibi tí ó ti jáde wá. Hírámù, ọmọkùnrin yìí kì í ṣe ẹni tó ń gbé nínú ìlú ńlá, kì í ṣe ẹni tó jẹ́ pé gbajúgbajà ni. Kódà lẹ́yìn bí Bíbélì tún dárúkọ rẹ̀ lẹ́ẹ̀kan sí nínú ìwé Króníkà. Ṣùgbọ́n òtítọ́ tó wà nípa rẹ̀ ni pé ibi tó ti jáde wá, ibi tó kéré púpọ̀ ni. Ẹni tí ó ti ìran tó kéré púpọ̀ wá ni. Ṣùgbọ́n tó tún wá ga nípa ọ̀rọ̀ rẹ̀ ni pé Bíbélì ní ẹsẹ̀ 4 ní pé ọmọkùnrin opó kan ni. Ṣé kí n sọ fún yín pé òun tápẹ̀júwe tọ́lọ́run fi hàn wá níbi tí Bíbélì ti sọ̀rọ̀ pé ọmọ opó ni. Ó ní pé wọn ò ní nǹkan kan. Mo ń wàásù ní ìjọ kan ní ìpàdé opó kan. Èmi àti ìránṣẹ́ Ọlọ́run kan la ṣètò ìpàdé opó náà ní ìjọ ti oníwàásù náà. Kí n sọ fún yín pé àwa lọ bẹ̀ àti ní nǹkan tá a fẹ́ fáwọn opó gẹ́gẹ́ bí ẹ̀bùn tí wọ́n mú lọlé. Ṣùgbọ́n oníwàásù ìjọ yẹn wọ́n pinnu pé àwọn ò dáná, wọ́n ó ṣe ìrẹsì wá fáwọn opó. Wọ́n sì ṣe ìrẹsì wá láti tọ́jú àwọn opó wa. Àwọn ọmọ oníwàásù wọ́n sì gbàgbé ṣíbí sílé tí ó yẹ kí wọ́n máa fi jẹ ìrẹsì ọ̀hún. Àwa pinnu pé ẹ jẹ́ á kọ́kọ́ gbé oúnjẹ lé àwọn ìyá lọ́wọ́, ká sọ fún wọn pé a ó lọ bá yín ra ṣíbí wá, à ń bọ̀. Ṣé ẹ rí níbi tá a ti ń sọ pé ta ni ó lọ ra ṣíbí wá, ṣé o mọ ibi tí wọ́n ti ń ta ṣíbí? Nígbà tí màá fi wẹ̀yìn, èyí tó pọ̀ jù nínú àwọn opó ni náà ti jẹ ìrẹsì náà tán. Ṣé ẹ mọ̀ òtítọ́ tó wà ńbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló wá sípàdé tí kò sí tí wọ́n jẹ. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé wọn ò jẹun wá, kò sí ìdánilójú tí wọ́n fẹ́ lọ jẹ ńlé. Bẹ́ẹ̀ ni ayé opó rí. Ṣé ẹ mọ̀ pé ẹrù téèyàn méjì jọ ń gbé tẹ́lẹ̀ ó ti di ẹrù ẹnìkan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn arábìnrin ni ò sì ní iṣẹ́ lọ́wọ́. Ní ìgbà mìíràn tí n bá pè ràn opó lọ́wọ́, mo mọ ohun tí mò ń sọ o. Torí pé irú nǹkan tọ́lọ́run fẹ́ ká máa ṣe nìyí. Hírámù ọmọ opó ni. Ọmọ opó kan ní Bíbélì pé ó túmọ̀ sí pé kì í ṣe ọmọ ọlọ́rọ̀, kì í ṣe ẹni tó ní ipò ńlá, kì í ṣe ẹni tó ń gbé nínú ìlú ńlá.
bí abúlé ló ń gbé. Ǹjẹ́ mọ̀ pé bó ṣe lè jẹ́ pé abúlé ló ń gbé tó ní Ọlọ́run ti fún ní àwọn ẹ̀bùn kan. Mo sọ pé a kàn fẹ́ wo ibi tó ti jáde wá, àti wo ibi tó ti jáde wá pé ibi kékeré ni. Ìwọ náà, ibo ló ti jáde wá? Inú ìdílé tẹ́ pé bàbá àti ìyá rẹ ti yapa, kò túmọ̀ sí pé ò wúlò. Ìwọ náà, ibo ló ti jáde wá? Inú ìdílé tó jẹ́ pé bóyá ńgbà tí ìyá rẹ pọ̀ ọmọ ọdún 15 ló lóyún rẹ, nígbà náà ńkọ́? Ṣé lẹ́yìn ló sọ pé ò wúlò? Ó wúlò. Ìwọ náà, àbọ̀mọ opó ni wọ́. Àbí wọ́n tiẹ̀ wà, o ò ní bàbá àti ìyá. Kò tí ì tán fún ọ. Ọlọ́run ò tí ì ṣetán pẹ̀lú rẹ̀. Ọlọ́run sì fẹ́ lò ọ́. Ọlọ́run sì ní ètò fún ayé rẹ̀. Ọlọ́run sì ní èrò rere sí ayé rẹ̀. Èrò tọ́lọ́run sì ní fún ọ. Èrò àlàáfíà ni láti fún ọ ní ìgbẹ̀yìn àti ìrètí. Kí ló dé tó rọra rẹ pin? Kí ló dé tó jẹ́ káwọn èèyàn rò ó pin? Bí ìbẹ̀rẹ̀ rẹ tiẹ̀ kéré, dídùn Olúwa ni láti sọ ọ́ di ńlá. Hírámù yìí, tẹ́tí sí mi, ọmọ opó kan ni. Ẹ̀yà Nátálì ló ti jáde wá. Bàbá rẹ̀ ọmọ Tírè ni. Abúlé wọn ń gbé. Wọ́n ń ṣará àgbòrò. Jerúsálẹ́mù kọ́, Jẹ́ríkò kọ́, Gálílì kọ́, ibi ńlá kọ́ ni wọ́n ń gbé, ibi tí gbogbo ayé mọ̀ kọ́ ni wọ́n ń gbé, Kápánọ́mù kọ́ ni wọ́n ń gbé. Tírè ni wọ́n ń gbé. Bóyá yàrá kan ni gbogbo ẹ̀yin mẹ́fà ń gbé nílé yín, kò túmọ̀ sí pé ò lè yan rere. Mọ́ wàá sọ̀rọ̀ rẹ dámugbó àtàmùtí. Mọ́ sọ̀rọ̀ rẹ dó ń jìbìtì. Mọ́ bàyé ara rẹ jẹ́. Ọlọ́run ní ètò fún ọ. Nǹkan kejì tí mo fẹ́ ká wò nípa Hírámù nìyí. Ọlọ́run fún ní ẹ̀bùn. Ẹ̀yin náà wò, Bíbélì sọ pé ọmọkùnrin opó kan ni láti inú ẹ̀yà Nátálì. Bàbá rẹ̀ sì ṣe ará Tírè, alágbẹ̀dẹ idẹ. Òun sì kún fún ọgbọ́n. Ó lè máa gbé lábúlé, ṣùgbọ́n kò gọ̀, ọlọ́gbọ́n ni. Bíbélì wí pé Hírámù kún fún ọgbọ́n. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń gbé gbòòrò tí ò lọ́gbọ́n, irú èyí tó wà nínú Hírámù. Ọ̀pọ̀lọpọ̀ ló ń gbé láàfin tí wọn ò lọ́gbọ́n, irú èyí tó wà nínú Hírámù. Ibi tó ń gbé kọ́ ni ohun tó sọ, ohun tọ́lọ́run fi sílẹ̀ sáyé rẹ̀. Nǹkan kan wà láyé rẹ̀ tọ́lọ́run mọ̀ọ́mọ̀ fi síbẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀bùn láti lè mú ọ tayọ. Jẹ́ kí n sọ fún ọ pé ẹ̀bùn àwọn ènìyàn ní Bíbélì sọ pé yóò mú kí wọ́n lè dúró níwájú àwọn ọmọ aládé. Bẹ́ẹ̀ ni ọlọ́gbọ́n ni, ó kún fún ọgbọ́n àti kí ni òye, kì í kàn ṣe aláìlóye ènìyàn. Tẹ́tí sí mi dáadáa, ọlọ́gbọ́n àti kí ni olóye ni, ó kún fún ọgbọ́n àti òye. Ó tún wá, ọwọ́ rẹ̀ tún wá lè ṣiṣẹ́. Ìbéèrè yẹn ni pé ṣé nítorí pé ibi tó ti jáde wá ní òjò kọ́ṣẹ́? Kò sáfọ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ mọ́, ṣé o tún lè kọ́ṣẹ́ náà? Ṣé bí Yorùbá látẹ̀wọ́ ni kì í tan ní jẹ? Àwọn tó ń kàwé nílé ẹ̀kọ́ gíga gan, wọ́n ń kọ́ṣẹ́ nísìn. Ẹ ń bá ka mẹ̀káníkà ẹnjìnírìn nílé ìwé gan nígbà míì, wọ́n á máa kọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn mẹkáníìkì lọ kọ́ṣẹ́ kí wọ́n tún lè mọ bí wọ́n ṣe ń tú nǹkan yàtọ̀. Tẹ́tí sí mi dáadáa. Ó mọ ọwọ́ rẹ̀ lò, ó lo ẹ̀bùn tí Ọlọ́run fún un. Ibi tó ti jáde wá kéré. Ibi tí ìwọ náà ti jáde wá kéré. Ó ní ẹ̀bùn. Jẹ́ kí n sọ fún ọ náà pé o ṣe kí ni o, ìwọ náà ní ẹ̀bùn. Nǹkan kẹta nípa Hírámù rèé tí mo fẹ́ ká fi sọ́kàn gan. Ó ní pé ọba ránṣẹ́ sí i. Bíbélì sọ ní ẹsẹ̀ 13 láyé pé Sólómọ́nì ọba sì ránṣẹ́, ó sì mú Hírámù láti Tírè wá. Ó ránṣẹ́ sí i. Ọba pè pé wá bá ń ṣiṣẹ́. Ọba pè pé wá ṣiṣẹ́ fún mi. Ìpa àwọn ará àgbòrò, ìpa àwọn ọlọ́lá, ìpa àwọn ọmọ tó ń gbé láàfin, ìwọ ará Tírè ní máa bọ̀. Mo mọ̀ pé ẹ̀bùn bẹ nínú rẹ. Mo mọ̀ pé o wúlò. Bákan náà ni ìwọ náà. Ọba àwọn ọba ní iṣẹ́ fún ọ. Ọba àwọn ọba ní ètò fún ọ. Ọba àwọn ọba
ó ti fún ọ ní ẹ̀bùn. ṣe rí Hírámù kò kúkú ṣiṣẹ́ lábẹ́ Sólómọ́nì. Ó ní àǹfààní láti sọ nǹkan mẹ́ta. Ó lè sọ fọ́ba pé ìwà ìráyè ti yín ní èyí tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọ̀dọ́ máa ń sọ fún Ọlọ́run, ní èyí tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin máa ń sọ fún Ọlọ́run, ní èyí tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin máa ń sọ fún Ọlọ́run, ní èyí tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọdé máa ń sọ fún Ọlọ́run, ní èyí tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ènìyàn máa ń sọ fún Ọlọ́run pé kí ni, kí lẹ wí, kí lẹ ní kí n ṣe, ìwà jàre. Ọlọ́run sì sọ fún pé gbé ìgbésẹ̀ báyìí, ò sì gbé. Ọ̀rọ̀ Ọlọ́run tọ́ sọ́nà, ó fi nǹkan kan sí ọlọ́kàn tí ó jẹ́ kọ́nà ó là, ò sì ṣe. Hírámù náà lè sọ fún Ọlọ́run pé mi ì ṣe, fún Sólómọ́nì pé òun ò ṣe, tàbí kó sọ pé tó bá yá ń ṣe. Nǹkan kejì tó lè sọ nìyẹn. Hírámù lè sọ pé létà ẹ jẹ́ ìdàgbà díẹ̀ sí, ọba fi iṣẹ́ rẹ lẹ̀, ní wàá ṣe tó bá yá. Bíbélì wípé Sólómọ́nì ránṣẹ́ sí wá. Ẹwẹsẹ̀ 14 yẹn, Bíbélì ní ọmọkùnrin opó kan ni láti inú ìran ẹ̀yà Nátálì, bàbá rẹ̀ sì ṣe ará Tírè, alágbẹ̀dẹ idẹ, òun sì kún fún ọgbọ́n àti òye àti ìmọ̀ láti ṣe iṣẹ́kíṣẹ́ ní idẹ. Ó sì ṣe kí ni o, ó sì tọ̀ Sólómọ́nì ọba wá. Ṣùgbọ́n dípò kó sọ pé ìṣe, dípò kó sọ pé tó bá yá yín padà wá, bóyá lẹ́yìn ọdún díẹ̀ sísìn, yẹn gbádùn ara mi ná kí n tó dọ̀wọ́ Ọlọ́run lóhùn, kí n tó ṣe nǹkan tó wọ Ọlọ́run ṣe. Rárá, kò wí bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ tó wí? Bíbélì ní ó ní èmi rè ọba, kí lẹ fẹ́ kí n ṣe? A nílò láti gbàgbé ayé wa sọ́wọ́ Ọlọ́run pé èyí tó bá fẹ́ ká ṣe láò ṣe kí ni o, láò ṣe. Mo ní ọmọkùnrin kan tèmi àti ẹjọ́ ń ṣiṣẹ́ ìránṣẹ́ papọ̀. Ní ọdún kan mo bá ṣàkíyèsí nínú ayé rẹ̀ pé ọmọkùnrin sì wúlò fún ṣe Olúwa o. Má sì lọ rí bá pé arákùnrin, ó jẹ́ wá lọ ilé ẹ̀kọ́ Bíbélì kó lè wá sin Olúwa. Ọlọ́run mọ̀ pé wọ́n lọ sin Ọlọ́run o. Ó ní ṣùgbọ́n bóun ṣe wà yìí, ó nígbà tóun bá tó ló lọ. Ṣé ẹ mọ̀ tí mo wí fún? Èmi ọ̀tán jẹ́ o, ò lè ló lọ láíláí. Lọ́ba bẹ̀rẹ̀ sí lọ ṣètò bí ó ṣe lọ ìlú èbó, bó ṣe bọ́ sọ́wọ́ àwọn gbájú ẹnu. Ẹni tó súnmọ́ mi dáadáa ni. Gbogbo owó rẹ̀ tó kó pamọ́ lọ fẹ́ú. Hírámù ará Tírè, ọba ní wá ṣiṣẹ́, ojú ẹsẹ̀ ló ṣe kí ni o, ló dọ̀bà lóhùn. Ṣẹ̀rígbà tó dọ̀bà lóhùn yẹn, Bíbélì wípé ó sì tọ̀ Sólómọ́nì ọba wá, ó sì ṣe gbogbo iṣẹ́ rẹ̀, ó sì ṣiṣẹ́ tọ́ba rán. Wò mí, ibo ló ti jáde wá? Ibi tí ìpìlẹ̀ rẹ̀ ti kéré, ibi tí wọn ò ti mọ̀, ibi tí kò ti ní nǹkan kan. Ọmọ opó ni. Bíbélì máa fi sí pé ọmọ opó ni, kẹ́ ẹ lè mọ̀ pé kò sí nǹkan kan. Ṣùgbọ́n ó ní ẹ̀bùn, ó sì ní ìpè. Nígbà tó sì gbọ́ ìpè, kò sọ pé n ò ṣe, kò sọ pé bóyá tó bá yá, ojú ẹsẹ̀ ló ní èmi nìyí ràn mí. Ìbùkún ni fún ẹni tó bá gbọ́ràn. Ṣé àpò nígbà tó ṣiṣẹ́ ọba yẹn tán, ṣé ẹ̀rù páyọ̀ rẹ̀ lè kún àbínú rẹ̀ ó bàjẹ́ ni? Ayọ̀ rẹ̀ yóò kún ni. Ayọ̀ ìrandíran rẹ̀ yóò máa kún ni, torí pé nínú tí wọ́n bá ṣe rí tẹ́ḿpìlì yẹn ni wọ́n máa sọ pé sórí gbogbo àwọn nǹkan tó ṣe dáadáa nínú tẹ́ḿpìlì tó rẹwà yìí, bàbá mi ló bá ọba ṣe. Ìyàwó rẹ̀ ó máa sọ pé ọkọ mi ló ṣe. Àwọn ọmọ rẹ̀ ó máa sọ pé bàbá mi ló ṣe. Àwọn ọmọ rẹ̀ ó máa sọ pé ìran mi ló ṣe. Nítorí pé kí ni? Òun gbà láti ṣe ìfẹ́ Ọlọ́run. Ìwọ ńkọ́? Ó sì ń sọ pé o kéré náà, o wúlò. Ó sì ń sọ pé o kàwé náà, o sì wúlò. Ó sì ń sọ pé o lówó lọ́nà, o sì wúlò fọ́lọ́run. Ìbéèrè ni pé ṣé ó dá Ọlọ́run lóhùn? Hírámù ará Tírè, láti orísun kékeré, òun ni ọba lò.
lọ ṣàkíyèsí ní gbogbo inú bíbélì àwọn èèyàn kéékèèké lọ́lọ́run máa ń lò, àwọn tí ò ní nǹkan kan, irú mi tí ì ní nǹkan kan, ìmọ̀wé, ṣùgbọ́n tí n bá ti yọjú pé Olúwa ebó fẹ́ lò mí yóò lò mí. Mo máa ń sọ fáwọn èèyàn, ẹgbẹ́ títì mo ti máa ń wàásù, iwájú àwọn ọmọdé nìkan ni mo ti máa ń wàásù. Níbi tí mo wà lónìí yìí, oore ọ̀fẹ́ ló gbé mi débẹ̀. Èyí tí mò ń ṣe níwájú yín lónìí yìí, oore ọ̀fẹ́ ló gbé mi débẹ̀. Tí n bá sọ fọ́lọ́run pé níjọ́ mi ọjọ́ rẹ̀ ní tó ṣe kò pé mi, tí wọn náà bá sọ fọ́lọ́run pé bí a ti ń bá dàgbà sí, bí a tọ́wọ́ díẹ̀ bá dọ́wọ́ mi, rárá, ìyẹn méjì lọ́lọ́run kì í lò. Ọlọ́run kì í lò ọ̀lẹ, the lazy ones. God hates slothfulness. Ọlọ́run kórìíra ìmẹ́lẹ́ púpọ̀. Èèyàn kejì tọ́lọ́run kì í lò òun ni àwọn tó jẹ́ pé Ọlọ́run bá pè wọ́n, wọ́n kẹ́yìn sọ́lọ́run ni. Ṣé rúpò yẹn ló wà? Ṣé kí n má parọ́ fún gbogbo onígbàgbọ́ ló ní ìpè kan tàbí òmíràn? Mi mọ nǹkan tọ́lọ́run ń pè ọ́ sí láti ṣe nínú iṣẹ́ Olúwa ní apá kan tàbí òmíràn. Ǹjẹ́ ò ti sọ fọ́lọ́run pé bẹ́ẹ̀ kọ́? Ǹjẹ́ ò ti sọ fọ́lọ́run pé tó bá ṣe díẹ̀ sí? Wọ́n ṣàkíyèsí gbólóhùn tí mo sọ lẹ́ẹ̀kan yẹn pé gbogbo onígbàgbọ́ ló ṣe kí ni ló ní ìpè. Ǹjẹ́ ò tiẹ̀ ti di onígbàgbọ́ rárá? Kò sí bá ṣe lè sọ ọmọ Ísírẹ́lì òní Hírámù, òun lọ́ba fi lè ránṣẹ́ sí. Ṣé ọmọ Ọlọ́run ni ọ́? Débi tọ́ba ọba àwọn ọba ó fi ránṣẹ́ sí ọ. O tí ì dọmọ Ọlọ́run. O sì ń gbẹ́kẹ̀lé iṣẹ́ rẹ pé òun ni ó mú ọdọ́run. O tí ì dọmọ Ọlọ́run. O sì ń gbẹ́kẹ̀lé pé tó bá ti ń kọrin lákọrin ní òjò òdéjọba ọ̀run. O tí ì dọmọ Ọlọ́run. O sì ń gbẹ́kẹ̀lé pé àdúrà tó ń gbà ló sọ ọ́ dọmọ Ọlọ́run, ìṣòro tó mọ̀ ń lọ ló sọ ọ́ dọmọ Ọlọ́run. O tí ì dọmọ Ọlọ́run. O sì ń gbẹ́kẹ̀lé pé ìran tó ń rí ló sọ ọ́ dọmọ Ọlọ́run. O tí ì dọmọ Ọlọ́run. Nǹkan ẹyọkan ló ń sọ̀rọ̀ dọmọ Ọlọ́run. Bíbélì sọ fún wa nínú ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 12 pé iye àwọn tí ó bá gbà á gbọ́ ó ní a fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Kì í ṣe àwọn tó bá pòfin mẹ́wàá mọ́, tó bá fi ìgbàgbọ́ wọn kúrò nínú ara wọn sínú Jésù Kristi. Kí ni sínú ibo nínú Jésù? Nínú ikú, sísin àtàjíǹde Jésù. Gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀ o. In tó sì sọ wá dọ̀tá Ọlọ́run nìyẹn. Ṣùgbọ́n ẹni tó bá ti gba Jésù, ó ti di ọmọ Ọlọ́run. Kí ni túmọ̀ pé èèyàn gba Jésù, pé èèyàn fi ìgbàgbọ́ rẹ̀ sínú ikú, sísin àtàjíǹde Jésù? Wípé òun ẹlẹ́ṣẹ̀ o, òun jẹ̀bi ikú nítorí ọ̀run àpáàdì, ṣùgbọ́n torí òun ni Jésù ṣe kú. Torí mi ni Jésù ṣe kú. Níjọ́ tí mo gba Jésù ní ọdún 1996 October 2, ìjọ náà ni mo di ọmọ Ọlọ́run. Ọ̀dọ́ langba ni mí. Tí ìwọ náà bá gba Jésù, ó di ọmọ Ọlọ́run. Ṣó fẹ́ gba Jésù? Pè sínú ọkàn rẹ̀, bí ní ẹnikẹ́ni tó bá ṣàké pe orúkọ Olúwa là ó gbàlà. Ìgbà yẹn la tó lè sọ̀rọ̀ pé Ọlọ́run tiẹ̀ fẹ́ lù ọ́. Ṣó gba Jésù? Pè é nísìn pé Jésù ṣàánú mi, èmi ẹlẹ́ṣẹ̀, kó o sì gbọ́ ọkàn mi là. Mo gbà ọ́ gẹ́gẹ́ bí olùgbàlà ọkàn mi lónìí. Ìgbàgbọ́ mi ò sí nínú ara mi tàbí nínú ẹ̀sìn mi tàbí nínú iṣẹ́ ọwọ́ mi, ṣùgbọ́n nínú Jésù Kristi nìkan ló wà. Jésù, mo dúpẹ́ torí pé o ti gbà mí là. Jésù Olúwa wa. Àmín. Tó bá jẹ́ pé o ti fi ìgbàgbọ́ rẹ sínú Jésù, o ti ṣe é lò fún Jésù báyìí. Ó lè lò ọ́ fógo rẹ̀. Yóò sì jẹ́ ìbùkún fún wọn náà. Mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí 07038085652. 07038085652 àti 07087682122 àti 07055307492. Gbogbo ẹ̀ náà fi sójú móhùnmáwòrán yẹn. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀.